بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo ẹ̀rùgbọ́n wa lápọ̀nlé síbi ìjókòó wa ti talẹ́ òní, èyí tí a máa gbébẹ̀ sọ ọ̀rọ̀ tó dìrọ̀ mọ́ al-masail an-nadhra al-fiqhiyya li ba'd al-masail ash-shar'iyya al-matruha ala as-saha. Ìtọ́jú pa ìta fẹ́ mẹ́nu bà lónìí insha Allah ta'ala, àwọn tá a fẹ́ mẹ́nu bà pọ̀ nínú rẹ̀ ni ọ̀rọ̀ wípé nígbà wo ni ẹni tí a ń pè lọ́tí ló tó di nǹkan tó jẹ́ pé èèyàn ó sọ pé ìwọ̀lé léyìí báyìí. Ṣé ọtí máa ń rin àwọn level kan tó jẹ́ wípé wọ́n sọ wípé kò tí ì di ọtí bí ẹmu bí that. Ògbélé insha Allah ta'ala á mẹ́nu bà insha Allah. Ẹlẹ́ẹ̀kejì, ọ̀rọ̀ tó dìrọ̀ mọ́ ẹni tó bá jẹ́ alásùnmọ́ èèyàn, kìí sí pé wọ́n tan nínú ṣẹ̀ríà o, àmọ́ ó jẹ́ alásùnmọ́ olùbágbépọ̀, wọ́n jọ wà nínú ilé kan náà àbí ní àdúgbò kan náà. Wọ́n ti wá wọnú ara wọn débi pé nínú ọ̀dọ̀ Yorùbá wọ́n sọ pé kódà àárẹ̀ àwọn darí ipá wọn ò lè fẹ́ ara wọn mọ́. Ǹjẹ́ ní irú àwọn ẹni bẹ́ẹ̀ lè fẹ́ra wọn bí? Èyí tó parí eléyìí òun náà ni ọ̀rọ̀ wípé tí obìnrin lè ṣe iṣẹ́ àbí ò lè ṣe iṣẹ́, irú iṣẹ́ wo lobìnrin lè ṣe. Ìta wíkàn yìí ìlàyà á ti bẹ̀rẹ̀ insha Allah láì nígbà lásìkò. Ọ̀rọ̀ lórí pé obìnrin lè ṣe iṣẹ́ àbí ò lè ṣe iṣẹ́ kan, eléyìí ṣe ọ̀rọ̀ tí ó yí, kìí ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tuntun kan ni, ọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n ti ń sọ láti ìjọ tó ti pẹ́ ni. Àwọn àfáà onímọ̀ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀, tí èsì ṣe pé wọ́n sọ ohun tó jẹ́ pé ó jẹ́ bí pé kóbìnrin ọmọ ṣe lásán. Wọ́n wí ní tí wọ́n wí níbàámu ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam àti tàbí ká sọ pé níbàámu ìlànà ṣẹ̀ríà Islam lè ní kí obìnrin ó ṣiṣẹ́ ẹ̀yàn ọmọ ìyá mi, kìí ṣe àwọn nǹkan kò ní wàhálà nínú kóbìnrin ó ṣe iṣẹ́ lópin ìgbà tó fi ń jẹ́ wípé májẹ̀mú bá pé fún sí obìnrin. Nítorí pé tá à ń pè ní sí obìnrin ó ní ìdájọ́ márùn-ún, àwọn al-ahkamu at-taklifiyya márùn-ún ọkọ̀ ń bẹ lórí kó sóbìnrin lè ṣiṣẹ́ àbí ò lè ṣiṣẹ́. Iṣẹ́ obìnrin ó máa jẹ́ ọ̀ranyàn, yóò sì máa jẹ́ ohun tí wọ́n fẹ́ kó ṣe tí èsì kò dépò ọ̀ranyàn tán. Iṣẹ́ obìnrin ó máa jẹ́ èèwọ̀, yóò sì máa jẹ́ àbúrò èèwọ̀ tí í ṣe tí wọ́n kọ̀ kéèyàn má ṣe àmọ́ kìí ṣe èèwọ̀. Iṣẹ́ obìnrin ó máa jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n túlẹ̀ tó bá ṣe yóò sì ṣe bákan náà ni. Ó túmọ̀ sí pé iṣẹ́ obìnrin ìdájọ́ márùn-ún ló ń bẹ lórí ẹ̀. Ní tó fa ọ̀rọ̀ eléyìí, ìkànnì àwọn afáwà kọ́ lọ́wọ́ sẹ́wọ́n lẹ́sàárì gbọ́ tí ẹnìkan sẹ́ndì fídíò sí pé iṣẹ́ obìnrin àríwé kò sí ọ̀rọ̀ kankan wípé obìnrin gbọ́dọ̀ ṣiṣẹ́. Ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ tó dáa ní tọ́jú mashallah, wọ́n sì wí lórí ẹ̀kọ́, kìí ṣe pé wọ́n wí lórí àìmọ̀kan kọ́ lọ́wọ́ sẹ́wọ́n lẹ́sàárì. Ṣùgbọ́n gbogbo nǹkan ní òǹdè, ó dákun òǹdè wọ́n sọ pé parí iṣẹ́ tóbìnrin lè ṣe o. Wọ́n sọ pé kìí ṣe kóbìnrin ọmọ wa máa ṣàwọn sẹ́tẹ́ pé yóò kó sínú wàhálà kọ́ lọ́wọ́ sẹ́wọ́n lẹ́sàárì. Àmọ́ tí mo fẹ́ mú bẹ̀rẹ̀ pé iṣẹ́ obìnrin lọ́dọ̀ àwọn àfáà tí a fẹ́ sọ tẹ́ pé ó wà tí ò ní sí, tí ò ní jẹ́ pé èèyàn sọ abala kan, ìdájọ́ márùn-ún ní bẹ fún. Yóò máa jẹ́ ọ̀ranyàn tó bá ta'ayyan, tó di pé iṣẹ́ yìí obìnrin ló gbọ́dọ̀ ṣe, tó sì jẹ́ pé àìṣe rẹ̀ yóò fa kẹ́mi àwọn èèyàn bọ́ lápèjúwe bíi kára ẹnìkan mọ́ yà
kọ́ á jẹ́ pé ẹni yìí òun ló mọ ìtọ́jú àwọn èèyàn ṣe dandan láàyè yìí tó pé ìtọ́jú ààrẹ kára rẹ̀ ọ̀yá tí ò fi ní kú láti bọ́ sọ́wọ́ pé obìnrin ló gbọ́dọ̀ ṣe obìnrin kan ló gbọ́dọ̀ ṣe iṣẹ́ títọ́jú àwọn èèyàn yìí ó ti di ọ̀ranyàn fún obìnrin nù lè jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì èyí tí kò yí ṣe ọ̀ranyàn ṣùgbọ́n yóò di mustahabu yóò di sunna mustahaba ó ní kọjá wípé kí ní iṣẹ́ yìí kìí ṣe pé ó di ọ̀ranyàn fóbìnrin ṣùgbọ́n kó ṣe yóò jẹ́ràn lọ́wọ́ fún àwọn èèyàn. Ilé náà nǹkan ó bọ́ sí abẹ́ mustahaba torí pé ó ń ṣe nǹkan tó yẹ pé yóò jẹ́ràn lọ́wọ́ fáwọn mùsùlùmí yóò jẹ́ tó pé yóò máa jẹ́ àǹfààní fún wọn kìí ṣe pé ó jẹ́ pé ó jẹ́ ọ̀ranyàn fún láti ṣe. Èyí tó jẹ́ lẹ́ẹ̀kẹta ọmọ ìyá mi ò ní èèwọ̀ iṣẹ́ obìnrin yóò di tó jẹ́ pé èèwọ̀ ni. Nígbà wo tó fi ń jẹ́ wípé iṣẹ́ obìnrin bá di wípé ó dá obìnrin gan lójú pé tóun fẹ́ ṣe iṣẹ́ ẹ̀bùrú ni tí èsì tóun lè ṣe. Ó dá obìnrin lójú pé tóun fẹ́ ṣe tóun bá ṣe yóò kó sínú fìtínà yóò kó sí inú ẹ̀ṣẹ̀ tí wọ́n dẹ́ṣẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala. Tó bá ti rí pé iṣẹ́ yìí tóun bá ṣe yóò kó sínú ẹ̀ṣẹ̀ èèwọ̀ ni kóbìnrin ó ṣe irúṣẹ́ bẹ́ẹ̀. Èyí tí ò tó tí èsì ọ̀ràn kése tí wọ́n ṣe tó jẹ́ ìwọ̀ àmọ́ ó wà lábẹ́ mọ̀kúrú wọ́n kọ kóbìnrin ó ṣe tó bá ṣe kìí pọ́ dẹ́ṣẹ̀ àmọ́ kó jìnà sí lọ́gbà ládá òun ni kọ́ jẹ́ pé obìnrin ọkàn gba iṣẹ́ tó ń ṣe tó bá di pọ́ bá ń ṣe ó ń rò kí pọ́ dá lójú ó ń rò bí tó ń bá lọ ṣiṣẹ́ tó ń fẹ́ ṣe ó lè máa jẹ́ kó wọ́n máa fẹ́ máa dẹ́ṣẹ̀ kọ́ yẹ pé wọ́n ní ṣe wọ́n ní pé ojúṣe òun tó yẹ pé ó ń rò kí pé kò pé ojúṣe rẹ̀ àmọ́ rò pé tóun rò bí iṣẹ́ ni pé tóun bá ń ṣe nǹkan yìí yóò padà di wípé ìtọ́jú ojúṣe òun láwọn nǹkan tí èyí ṣe títí ìpọ́ jẹ́ yóò dá lójú ni ó tàbí báwọn nǹkan yá tóun bá ń ṣe nǹkan yìí tóun bá ń ṣe irúfẹ́ báyìí yóò padà di pé ojúṣe òun nínú ilé yóò máa mẹ́hẹ̀ yóò máa lọlẹ̀ yóò máa kò ní lọ déédéé kí ẹ sì pọ́ dá lójú o tá dá lójú ni ìwọ ni kọ́ lọ sí o àmọ́ pé kò dá lójú àmọ́ ó rò pé in tó lè fà fóun kúrò nígbà tí pé láti ń lérò pé nǹkan yìí lè fa burú fóun àbí yóò fà kóun mọ́ lè máa sojúṣe òun bó ti ṣe yẹ wọ́n kọ́kọ́ ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ tó bá di kó wá lọ ṣe tó sì rí pé ó dá lójú pé iṣẹ́ yìí ó ti ń gba ọ̀ranyàn lọ́wọ́ mi ó ti dèwọ̀ fún o. Ìtọ́jẹ́lẹ̀ karùn-ún rẹ̀ òun náà ni ìtọ́jẹ́ wípé kóbìnrin ó ṣe kọ́ mọ́ ṣe kò sí aburú kan bẹ́ẹ̀ àní kò sáburú bẹ́ẹ̀ kò sí láì fi kankan bẹ́ẹ̀ ó ṣe kò ṣe bákan náà ni tẹ́ pé kò sí àwọn tọ́jẹ́ nǹkan èèwọ̀ tá a kà sáájú kò sí ń bẹ̀ tá a sì nǹkan èèwọ̀ owó ní kò sí pé tó wá ṣiṣẹ́ yìí nísìnyí yóò mọ̀ rúpọ̀ mọ́ yóò di ẹni yẹpẹrẹ yóò di pé ẹni tí ń pè ní àlẹ́kálẹ́wà kó máa jókòó tí kó máa dáwà pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin tí fìtínà ó sì ṣẹlẹ̀ tí irú ilé ọ̀bá ti sí ń bẹ̀ tó ṣe pé ó ti wà níbi iṣẹ́ tó fẹ́ ṣe ìwọ ni kó máa gba ọ̀ranyàn lọ́wọ́ rẹ̀ nítọ́jọ́ ọ̀ranyàn rẹ̀ ojúṣe ọkọ ojúṣe ọmọ kọ́mọ lè rojú ilé mọ́ irú ilé nǹkan èèwọ̀ ni tó jẹ́ pé irú ilé ìta wí láwọn aburú yìí ọ̀bà sí ń bẹ àtàwọn nǹkan míì tó jẹ́ aburú tí ń bẹ ń bi téèyàn lè máa rí bi pé tí ń bá ṣe irú nǹkan báyìí ni ìbá ti bọ́ sínú aburú yìí tí àti obìnrin bẹ́ẹ̀ yóò di mọ̀bá yóò di pé tí wọ́n tú yẹn lẹ́bẹ̀ẹ́ pé tó o bá ṣe àbó ò ṣe bákan náà ni nígbà kò lẹ́sẹ̀ kò ní ládá pé ó tú lẹ́bẹ̀ẹ́ pé ó jẹ́ pé tó lè gba ládá ń bẹ̀ oníkọ́jẹ́ yí pé àníyàn tó bá ní ń bẹ̀ ikú mi ọmọ pé òun fẹ́ máa ta oúnjẹ fáwọn èèyàn tí ó mọ̀ wá rà lọ́dọ̀ rẹ̀
tí èsì pé bóyá àbúrò kan bẹ̀rẹ̀ bá ń lọ tẹ́ pé bóyá wọ́n kọ́ lọ táwọn jẹ fáwọn ọmọ skul àbí àwọn nǹkan mìíràn bá ń lọ tẹ́ pé kì í sáà sí nǹkan tẹ́ pé ó ní àwọn nǹkan ìwọ̀ kan nú kò sì ní máa rúpọ̀ máwọn ẹni ẹlẹ́ni àwọn ọkùnrin kò ní máa rúpọ̀ pẹ̀lú wọn kò sì ní fa burú fún eléyìí báyìí mọ̀ bá àhọ̀ ni nítorí sí pé kí obìnrin kó ṣe iṣẹ́ ìdájọ́ ìlà àgbèrè lórí iṣẹ́ lè jọ èèwọ̀ fẹ́lòmíì tó pé irú obìnrin yìí kó o ṣiṣẹ́ yìí kó obìnrin máa ṣe eléyìí táwọn èèyàn náà bá wò pé tí obìnrin bá sì ṣe iṣẹ́ tó ń ṣe yìí yóò padà kó bá wọn bí Ọlọ́run subhanahu wa ta'ala gba pé ọ̀gá òkú rẹ̀ sínú wàhálà obìnrin lọ ṣiṣẹ́ kan tó pé òun àtọkùnrin jọ wà ń bẹ̀ tí wọ́n pé ó sì àṣàwọn gẹ́sì rí pé tí wọ́n padà kó bá níbi obìnrin ti ń ṣe ìgbà tó bìnrin múra àti bọ́yá ẹni tí wọ́n ní oyè tẹ́jọ́ pàdé tí ń rí tẹ́jọ́ wà pọ̀ níbi ọ́fíìsì kan ti jọ́ ń ṣe yóò padà kọ́ sínú wàhálà irú ilé nǹkan kò ní sáà sọ ń bẹ̀rẹ̀ pé èèwọ̀ ni kí obìnrin ọmọ ṣe iṣẹ́ bẹ̀rẹ̀ lọ pé yóò padà kó bá yóò padà sọ di ẹni tí ò lè níjì wájú Ọlọ́run subhanahu wa ta'ala eléyìí jẹ́ àwọn nǹkan tí a gbọ́dọ̀ kíyèsí níbi pé obìnrin ó ṣiṣẹ́ kóbìnrin wọ́n ṣiṣẹ́ obìnrin lè ṣiṣẹ́ tó wá jẹ́ pé méjèèmí bá ń pèsè lórí tí kò sí aburú kankan bí iṣẹ́ tó fẹ́ ṣe tóun náà sì jẹ́ pé ó lè fa aburú fún ẹni tí ó fẹ́ lòmíì tí èsì pé yóò mú ṣe Ọlọ́run subhanahu wa ta'ala àbí yóò jẹ́ kí ó fi àwọn tó jẹ́ ojúṣe rẹ̀ tó jẹ́ ọ̀ràn rẹ̀ yóò jẹ́ kó fi ilẹ̀ ilé ìbáyìí ó jẹ́ sókè tó jẹ́ mọ́wọn àkáwọn tẹ̀kìlẹ̀ fi yàbára tàfẹ́ kà àmọ́ ìta tó fẹ́ fi kólé ọmọ ìyá mi ni wípé ṣe eré kóbìnrin ó ṣe iṣẹ́ ó dáa tó jẹ́ pé kò sí iṣẹ́ tóbìnrin lè ṣe ni tí ò sí àwọn ọ̀nà ìrújú kankan ń bẹ̀ tó di pé léyìí yóò ràn obìnrin lọ́wọ́ ó sì ṣàǹfààní fára gan ara tí ń ṣe iṣẹ́ ó ṣe ojú ìtẹ́ pé kò ṣiṣẹ́ lọ àmọ́ lórí iṣẹ́ ìwá ni ọmọ ìyá mi ṣe eré iṣẹ́ tóbìnrin ń ṣe nínú ilé kì í máa ṣe kò kéré ń sẹ́ tá bá sọ fẹ́ sáńpẹ́tẹ̀ mi máa sọ wípé ìyàwó òun ó dúró lé kó máa ṣiṣẹ́ inú ilé ọmọ ìyá mi lè bú pàápàá lè bú olómọ bó ti fẹ́ máa gbé olómọ bó ti fẹ́ máa re ìyàwó ẹ̀ olómọ tí ń sá fún ó jẹ́ pé àwọn nǹkan aburú àwọn nǹkan bẹ́ẹ̀ ẹnì kò ní bẹ́ẹ̀ nìkan náà pé ọ̀jíyàwó ló ṣiṣẹ́ ọ̀jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ ọ̀rọ̀ kọláya ni ìntọ́ pàtàkì jù oníkọkùnrin ọmọjúṣe rẹ̀ ẹlẹ́kàwọ̀ pẹ́ ní ara kọkùnrin ọmọjúṣe wọn lọ́pàá ká máa bàbára ṣẹ́ obìnrin pé ó gbọ́dọ̀ jáde lọ ta lọ ṣiṣẹ́ pẹ̀lú pé tí ó bá ṣe iṣẹ́ yìí àtọ́kọ́ bá lọ kú ewu ọ̀rọ̀ ìrùkúrò kọ́ bá lọ kú obìnrin ọ̀rá rẹ̀ ó ta ń sọ bẹ́ẹ̀ tí ó gbẹ́ tí ń ṣiṣẹ́ tí ó gbọ́ ní ọ̀rá rẹ̀ tí ó gbẹ́ tó pé pàtó tí ń ṣiṣẹ́ tí ọkọ rẹ̀ kú tí ó gbọ́ pátá ní ọ̀rá rẹ̀ lẹ́yìn túnmọ̀ sí pé ìtọ́jọ mọ́rọ̀ ọ̀sẹ́ àpọ̀ dáa ní ìdèmọ́ wípé wọ́n pé obìnrin kò ṣiṣẹ́ ọkọ ìwá kú wọ́n rárá rí kóbìnrin ó ṣiṣẹ́ dáa wọ́n ṣàǹfààní àmọ́ kí èyí sí pé kóbìnrin ó ṣiṣẹ́ lọ́jọ́ ọ̀la àbí lọ́jọ́ olówó lọ́wọ́ àìmọ́ ìtọ́jọ pé ó ṣiṣẹ́ tẹ́ pé ó sì tún ní bùkátà lẹ́yìn túnmọ̀ sí pé ọ̀rọ̀ ọ̀sẹ́ ọ̀tọ̀ àmọ́ ìtọ́ pàtàkì jù kóbìnrin lójú kó yẹ ọkùnrin tó fẹ́ fẹ́yàwó àbẹ́ tó níyàwó kó ló kọ́ mójúṣe rẹ̀ ní ìlú pàtàkì jù ẹmọ ìyá mi o ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mójúṣe rẹ̀ ẹlòmíì kó àmọ́ kó ìyàwó jọ kó mọ kọ́mọ ilé ní tí ó yẹ ń ṣẹlẹ̀ sẹ́lẹ̀ mi àbíkẹ́rù bí ọ̀ kó fẹ́yàwó kó wá máa ti gbó ẹ̀tọ́ àbí tọ́jọ́ ọ̀ràn èèyàn rẹ̀ tó jẹ́ ọ̀ràn èèyàn fún kọ́mọ ti sóbìnrin pé káwọn máa pín ìtọ́jú ilé táǹsọ̀rọ̀ ilé ìlú ṣẹlẹ̀ kò bá ṣẹlẹ̀ Islam mú gan kọ́ obìnrin ọmọ pé ọkùnrin ọmọ sọ fọ́kùnrin pé káwọn jọ máa pín ìtọ́jú àwọn ọmọ níbi ọ̀rọ̀ owó ẹni tí ó tọ́jú oru ilé ní ìtọ́jú ọmọ owó ọkùnrin ní tí ó bá lágbára pé kò tárọ̀ tí ó lágbára kọ́ lọ fẹ́yàwó tí ó lè tọ́jú ọmọ kò lè tọ́jú obìnrin kò lè tọ́jú ìyàwó kò lè tọ́jú ọmọ táwọn ìyàwó fẹ́ níta kan sọ pé kọ́ra dúró ni ẹ sọ fún títọ́lọ́ fi ṣe àrísìkè fún ilé ìnáwó kéèsì kó ká pé àbọ́ sí kiri pé ọ̀fẹ́ fẹ́yàwó ẹlòmíràn máa wá obìnrin tó lówó lọ́wọ́ tẹ́ kí ó ṣiṣẹ́ kan pé bàjẹ́ ilé gbogbo èrò burú lélẹ́hùn ọkùnrin láàrin yàtọ̀ dáa kó fẹ́ fẹ́yàwó kó sì lọ fẹ́yàwó torí ẹ̀ kó sì bójúṣe rẹ̀ káwọn ojúṣe mi láti jẹ́ pé ilé máa tọ́jú ìyàwó mi máa tọ́jú ọmọ eléyìí nǹkan tí wọ́n ṣàǹfààní pọ̀ jù tí ẹ rí àìfi ọ̀rọ̀ síbi ọ̀rọ̀ tí ó ti yẹ wọ́n bá ká máa pe àwọn obìnrin sí tí èyí sọ̀rọ̀ yàn fún wọn
tẹ́kí ọdá alásán fún ni kì í sí kó jọ̀nà yàn fún àti àkàkún obìnrin pé àgbò obìnrin gbọ́dọ̀ sí nǹkan báyìí gbọ́dọ̀ sí ká obìnrin lọ lórí ọkọ láti lọ sí àwọn nǹkan kan fọ́kọ ẹ̀ ni kì í sí pé kọ́ lọ tó á díṣẹ́ míì mọ́ àyàfúnra rẹ̀ tó bá ṣe ọdá o àmọ́ kì í sí pé oníọ̀nà múlẹ̀ ọ̀ràn ìpé tó bá ṣe wọn ò jẹ́ kí ló dé ọkọ ló tọ́jú ẹ̀ ògbélé lè ká gbogbo ẹ̀yà ìtajà àfà ìjà pé àwọn ọkùnrin síbi ọ̀ràn yan wọ́n mójúṣe wọn kọ́kọ́ àrà pé ìfẹ́ fẹ́yàwó ẹ bá jẹ́ pé wọ́n fẹ́yàwó wọ́n bá ti ń lọ́mọ Islam kọ́ alọ́nà tó pọ̀ tí ò fi jẹ́ káwọn ọmọ yìí ó dìbò wọ́n bọ̀ sínú wàhálà jọ wájú wọ́n pe ara sọ̀rọ̀ kan sáájú lọ tá a pè ní àlùwá fún àdúrì oníkéèyàn ṣe endowment tẹ́ pé yóò wúlò fún ọmọ fáwọn ọmọ pé nǹkan báyìí yóò ra kankan lẹ yóò ní nǹkan tẹ́ pé ọmọ mú wá fáwọn ọmọ ọmọbẹ láyé o kò sí láyé o ìbílẹ̀ yìí ìsìláàmù ló lálẹ̀ fún wa bí bá ti sọ́nù àwọn ọ̀yà ìkọ́kọ̀tọ́ sáájú lọ kọ́ sàánú ìbílẹ̀ jẹ́ ká pè wá sí ẹ̀rọ yà mí ẹ má jẹ́ kí a ti obìnrin ṣe tí kì í sọ̀rọ̀ àyàn fún tẹ́ pé ó dáa kó ṣe ni kọ́bìnrin ó ṣe dáa o èmi mo sì mà wípé nínú gbogbo àwọn ẹlẹ́à ẹni tí wọ́n sọ pé nínú ẹlẹ́à eléyìí ó jókòó lé lásán ni kò ṣiṣẹ́ ó kéré mo sì fẹ́ sọ fún àwọn ọmọ ìyá mi àwọn ilé àtàwọn tí wọ́n ń sagbé kiri ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ àwọ̀ ní ọdún kan bẹ tí mo wà ní wí ọ̀dọ̀ àwọn àfáà wa kọ́ba ní sàn àbáwá Khalifa kọ́ba ní sàn wọ́n lẹ́sàn rí a wà ní ibi ìyàwó kan ni ẹnìkan wà ń sọ nígbà náà pé ẹ̀yin lámọ ẹ̀yin àfáà ẹ̀ǹsìn nǹkan báyìí ìyàwó obìnrin sì ń bẹ ní ọjà báyìí tí wọ́n jẹ́ lẹ́à tí wọ́n ń sagbé ń bẹ̀ wọ́n àbá Khalifa kọ́lọ́ ọ̀sán rí wọ́n ní sọ́ọ̀sì dọ́lójú pé lẹ́à ni wọ́n bí ó tàn lè rí sọ́ọ̀sì dọ́lójú pé lẹ́à ni wọ́n dà nǹkan bójú torí àwọn ìsìláàmù ní kọ́lọ́ ọ̀sán rí wọ́n ti wádìí pọ̀pọ̀lọpọ̀ ohun ìṣẹ̀lẹ̀ kó tó di pé ìtọ́sẹ̀lẹ̀ láìpẹ́ yìí ní Ìbàdàn kó tó di pé ó fojú wọn tí a kan lọ parọ́ pé ilé àlá àwọn tí wọ́n fi ta àwọn èèyàn jẹ kó tó pé lè ṣẹlẹ̀ láti ìtọ́jú tó ti pẹ́ ní wọ́n ti kíyèsí pọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gbé aṣọ ìháwọ̀ tí wọ́n ṣàgbé ọ̀pọ̀lọpọ̀ ohun ìṣe ẹlẹ́à èmi ò sọ pé bóyá kò sí nínú àwọn ẹlẹ́à fẹ́ pé ó ní bùkátà tí ń ṣàgbé ó ń bẹ o àmọ́ kíyèsí pọ̀pọ̀lọpọ̀ náà á fi pé ọ̀rọ̀ ilé ayé ìtọ́wà tí ń ṣe yìí ni pé kò síṣẹ́ iṣẹ́ tẹ́ ọ̀nà iṣẹ́ tẹ̀yìn ó ṣe tẹ́lẹ̀ ó ṣe ó ń bẹ tó pọ̀ àwọn ìyá àtàwà kọlọ̀bà kọwà ní sọwọ́lẹ̀ sàárè ọ̀tẹ́ pọ́sàlì kí a kọlọ̀bà ní fẹ́sàlì jẹ́ náà ọ̀tẹ́ kò fà kọlọ̀bà ní jẹ́ kí wọ́n pẹ́ fún wa wọ́n máa ṣòwò wọ́n máa tajà àwọn ìyá tí ń bá wa tí ń bí gbọ́ pátá gbogbo àwọn tí ń jáwọn ìgbọ́n pátá àwọn bá wọn kiri àwọn kúrò àkẹ́sí pé ní òwò lásán àmọ́ gbé ọjà lọ sí ìta táwọn bá kiri cream bá lọ àtàwọn ọjà nǹkan mìíràn tó ń gbé àwọn obìnrin máa ń ṣe tó ń bá kiri ẹ̀ bá lọ àti nínú òwò ni àkiri kódà àìmọye kíkiri alhamdulillah àmì tẹ́ pé mashallah tabarakala wọ́n ń ṣe tí wọ́n ń ṣe tẹ́ pé mashallah tabarakala kò sì dí ọ̀ràn èèyàn wọn lọ́wọ́ arínú àwọn ilé wọ́n bẹ ní àwọn ilé àtẹ́mọ̀rí náà tẹ́ pé ní tí ń ṣe ọjà tí ń ṣe tí ń tà ẹ mọ̀ fojú kéré pé nǹkan kékeré ń ṣe tẹ́ pé tó sì rí bẹ́ẹ̀ kìí kékeré wọ́n bẹ ní ilé àtẹ́ pé wọ́n bẹ ní àkàn níwò ẹ̀kọ́ ní máa ń sùn mọ́tò ó sì ra mọ́tò ń di ẹ̀ ọ̀rọ̀ mọ́tò tuntun tí èsì ọkọ̀ tó tán níbi pé su ẹ̀kọ́ obìnrin ìpátá kìí sí pé àwọn obìnrin wọ́n ṣiṣẹ́ àwọn obìnrin máa ṣiṣẹ́ àwọn ilé àwọn máa ṣe iṣẹ́ kan tí ó sọ pé kẹ́ obìnrin ó ṣe iṣẹ́ ọ̀dà tọ́jú pé ń ṣiṣẹ́ tó yí Islam lálẹ̀ fún ó ń ṣiṣẹ́ tẹ́ pé kìí sí pé ó ń ṣiṣẹ́ tẹ́ pé yóò máa kó bá ọ̀rọ̀ àyàn àbí yóò kó sínú fìtínà obìnrin ó ṣiṣẹ́ kìí sí tó burú ń bẹ̀ tí a bá ti rí àwọn mọ́jọ̀ tó àwí lọ gbogbo àwọn afá àpáta ni wọ́n sọ ń pa ẹsẹ̀ obìnrin tí wọ́n sì wọ́n tó sọ pé kóbìnrin ọmọ ṣiṣẹ́ àbí yóò sọ pé tí obìnrin ìwọ ní ẹnìkan kan ọ̀sán àfitọ́ pé yóò kó bá sínú tá a sọ ìlẹ̀ka táìpé wọ́n ti jẹ́ pé sẹ́ ìwọ àbóǹgan yóò kó sínú ìwọ tó sì dá lójú bẹ́ẹ̀ ìwọ náà ní kóbìnrin ọmọ ṣe ìwọ tó wà fún sàánù wa ilé ìjẹ́ sókè ọ̀rọ̀ tí ń bẹ́ ń bi ilé ìbáyìí wọ́n fẹ́ ka ọ̀rọ̀ Sheikh wa سمعت الشيخ عبد العزيز بن باز رحمه الله تعالى wọ́n bí ṣe bá sí léèrè bá tó jẹmọ́rọ̀ iṣẹ́ obìnrin wọ́n sọ yí pé amma amalu al-mar'a ma'a zawjiha fi al-haql wal-masna' wal-bayt fala haraja fi dhalika
وهكذا مع محارمها إذا لم يكن معهم أجنبي منها. وهكذا مع النساء، وإنما المحرم عملها مع الرجال غير محارمها، لأن ذلك يفضي إلى فساد كبير وفتنة عظيمة، كما أنه يفضي إلى الخلوة بها وإلى رؤية بعض محاسنها. والشريعة الإسلامية الكاملة جاءت بتحصيل المصالح وتكميلها ودرء المفاسد وتقليلها وسد الذرائع الموصلة إلى ما حرم الله في مواضع كثيرة، ولا سبيل إلى السعادة والعزة والكرامة والنجاة في الدنيا والآخرة إلا بالتمسك بالشريعة والتقيد بأحكامها والحذر مما خالفهما والدعوة إلى ذلك والصبر عليه. ثم باز الله يرحمه sọ wípé iṣẹ́ obìnrin kóbìnrin ọmọ ṣiṣẹ́ kódà àtàrí pé ń ṣe pẹ̀lú ọkọ ẹ̀ tó ní wọ́n bọ́kọ ẹrúkú àìbọ́kọ ẹ̀ sí àwọn sẹ́tẹ́ pé níbi iṣẹ́ rẹ̀ ni kò sí láì fi bí gbogbo eléyìí báyìí kó máa ṣe iṣẹ́ eléyìí kó máa ṣe pẹ̀lú àwọn tó ń jẹ́ bí àwọn kó bọ́kọ ẹ̀ ṣiṣẹ́ kó máa ṣe pẹ̀lú àwọn tó ń jẹ́ àwọn ilé ìwọ rẹ̀ tó ń ṣe pé wọ́n fẹ́ máa ṣiṣẹ́ ìtọ́ pé kò sára ta pẹ̀lú ẹ̀ káyọ̀ ṣe pẹ̀lú àwọn èèyàn ilé òṣù àmọ́ òun kan aráàta kan ẹ̀ tí ẹ̀ tó jẹ́ àjòjì kan tí èsè iléèwọ̀ rẹ̀ eléyìí kò bójúmu. Wọ́n ní pé ó lè bá àwọn ẹgbẹ́ rẹ̀ ṣiṣẹ́ ìtọ́ jẹ́ èèwọ̀ olùkọ́ mọ̀ ṣiṣẹ́ pẹ̀lú àwọn àjòjì tí wọ́n bá tán torí pé léyìí yóò ti lọ sí ibi ìbàjẹ́ tó tóbi àti fìtínà tó tóbi. Bákan náà yóò ti lọ síbi pé kọ́ máa dáwà pẹ̀lú ọkùnrin kan wọ́n tún máa rí ìwà tí a ní ó fi pamọ́. Ṣẹ̀ríà Ìsìlámù sì ní tó gbé wá fún wa ni pé láti lè wá ẹni tó lè ṣàǹfààní láti lè péye fún wa láti lè tí ogun tó jẹ mọ́ burú pátá àti láti dẹkù tí ò ní pọ̀ táyé pé a lè mú kó pátá. Ṣẹ̀ríà Ìsìlámù wá láti wá dínà ọ̀nà tó lè mú yẹn débi tó lọ́wọ́ bá ṣe léèwọ̀. Ṣẹ̀ríà Ìsìlámù wá láti wá dínà rẹ̀ fún wa. Kò sọ́nà láti ṣe gbogbo eléyìí, kò sọ́nà láti sórí ire láyé, kò sọ́nà láti jẹ́ kéèyàn lápọ̀nlé kéèyàn jẹ́ni tó tóbi láti là níbi tó jẹ mọ́ gbogbo aburú láti dàmí gbogbo tó jẹ́ aburú pátá láyé àti ní kìámà àfi kéèyàn dúró mọ́ Ṣẹ̀ríà Ìsìlámù táwọn wí yìí kéèyàn dúró ti tó jẹ mọ́ àwọn ìdájọ́ rẹ̀ kí ó sì sọ́ra bí gbogbo tọ́jú kó lè japa sáwọn nǹkan tí Ṣẹ̀ríà Ìsìlámù pè wá sí náà tí ń pè wá sí àti ká sì tún ní sùúrù ká ní tẹ̀mọ́ra láti máa lo òfin náà. Eléyìí sókè tí Sama'atu Sheikh Abdulaziz bin Baz rahimahullah ta'ala tí wọ́n sọ níbi ìyàmá iṣẹ́ obìnrin. Sókè ọ̀rọ̀ ni pé obìnrin lè ṣe iṣẹ́ o àmọ́ kó má jẹ́ iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ èèwọ̀. Obìnrin lè ṣe iṣẹ́ tó jẹ́ pé májẹ̀mú bá pé sí lọ́dọ̀. Obìnrin iṣẹ́ tóbìnrin ó ṣe ó lè jẹ́ ọ̀ranyàn, ó lè jẹ́ ẹni tí wọ́n fẹ́ kó ṣe, ó lè jẹ́ èèwọ̀, ó lè jẹ́ ẹni tí wọ́n kọ́ kó ṣe, ó lè jẹ́ ẹni tí wọ́n fi ilẹ̀ pé ó ṣe ó tó wá ṣe àbí ò ṣe bákan náà ni. Lọ́wọ́ yóò sálẹ̀ nǹkan kan wá o. Allahumma salli ala Muhammad wa sallam.